èyí ni ìtàn ìgbésí ayé Doyinsola, ìyàwó MKO Abiola tó kú. Nígbà mìíràn tí alágbára tàbí olókìkí ọkùnrin bá fẹ́ obìnrin tí òun náà jẹ́ alágbára, àwọn èèyàn kò ní mọ ibi tí agbára obìnrin bẹ́ẹ̀ dé tàbí bí òun náà ti tó gan-an. Ìdí ni pé àkùkọ ńlá kì í jẹ́ kí kékeré kọ, bẹ́ẹ̀ ni erin kì í fọn kí ọmọ inú ẹ̀ náà fọn. Àmọ́ nígbà tí èèyàn bá ríbi ya ọkùnrin alágbára nì sọ́tọ̀ tó yà á sọ́tọ̀ kúrò lára obìnrin alágbára tó fi ṣe ayé yìí, èèyàn yóò rí irú ẹni tí obìnrin náà jẹ́ gan-an. Irú ẹni tí obìnrin tí wọ́n ń pè ní Doyinsola Hamidat Abiola jẹ́ nìyẹn. Ọ̀pọ̀ èèyàn ni kò mọ itú tí obìnrin náà gbélé ayé pa títí tó fi kú ní ọjọ́ ìṣẹ́gun tósídẹ̀ẹ́ ọjọ́ 5 oṣù kẹjọ ọdún 2025 yìí. Mẹ́nìmẹ́nì èèyàn kò mọ̀ pé obìnrin ńlá kan tí kìí ṣe ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ni. Ẹni mélòó ló mọ Doyin Abiola? Àwọn míì kàn mọ̀ pé kò tètè wọlé ọkọ ni, pé ó ti fẹ́ẹ̀ pé ọmọ 40 ọdún kó tó fẹ́ Abiola. Àwọn míì kàn rò pé nítorí owó Abiola ló ṣe wá Abiola lọ, tàbí pé òun gan ló ń wá Abiola kiri nítorí owó ẹ̀. Ohun tí ọ̀pọ̀ èèyàn kò sì mọ̀ ni pé Abiola gan ló wá Doyin rí. Nígbà tí ẹnìkan bá wà tó bá ní owó rẹpẹtẹ tàbí tó ní òkìkí ńlá nídìí iṣẹ́ ajé àti okòwò ẹ̀, àwọn èèyàn kì í mọ̀ pé àgbárí irú àwọn ẹni bẹ́ẹ̀ máa ń ṣiṣẹ́ ju ti ọ̀pọ̀ àwọn tó kù lọ ni. Lára àléébù tí àwọn èèyàn máa ń sọ pé MKO Abiola ni pé ó fẹ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin. Àmọ́ àwọn èèyàn kò mọ̀ pé ọ̀pọ̀ nínú àwọn obìnrin tó fẹ́ yìí ló ṣe pé ó máa ń dìídì fi wọ́n dí àwọn ibì kan ni, nítorí kí ọlá àti ọlá rẹ̀ lè máa pọ̀ sí i, kí àṣeyọrí sì máa bá iṣẹ́ rẹ̀ gbogbo. Bẹ́ẹ̀ bí àwọn bàbá láyé àtijọ́ ti ń ṣe nìyẹn. Nígbà tí ojú dúdú tóyìnbó ò tí ì kó ròyìnròyìn wá bá wa, àwọn ọlọ́rọ̀ ńlá a máa fẹ́yàwó bí 20 tàbí jù bẹ́ẹ̀. Wọn kò mọ ìdí tí ìyàwó ọlọ́rọ̀ fi ń pọ̀. Ìdí ni pé ọlọ́rọ̀ ní ìyàwó ọ̀tọ̀ tó ń bá a mójútó oko kòkó, ó ní èyí tó ń bá a mójútó oko obì, ó ní èyí tó ń bá a mójútó iṣẹ́ ìkùrọ́, ó ní èyí tó ń bá a mójútó ọ̀rọ̀ epo pupa, bẹ́ẹ̀ ló ní èyí tó máa ń bá a gbé ọjà délẹ̀ òkèèrè. Paríparí èsì ni pé ọlọ́rọ̀ ní obìnrin tó máa ń mú lọ sóde yìí. Ìyẹn ni wọ́n ṣe ń pòwe pé obìnrin tẹ́rẹ́ yẹ ọkọ ẹ̀ níjọ́ ọjọ́, bó bá fi inú jó yóò tún fẹ̀yìn jó. Obìnrin gidigba yọ ọkọ rẹ̀ níjọ́ èbù, torí bó bá ru 100 èbù tán yóò tún ṣáájú ọkọ ẹ̀ délé látọ̀nà oko. Àpẹẹrẹ ohun tí Moshood Kashimawo Ọláwálé Abiola fi Doyin ṣe nìyẹn. Ìgbà kan ti wà tó ṣe pé ní Nàìjíríà yìí kò sí iléeṣẹ́ ìwé ìròyìn òyìnbó táwọn akọ̀ròyìn ti máa ń fẹ́ ṣiṣẹ́ ju Concord lọ. Torí nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ iléeṣẹ́ ìròyìn tí wọ́n fi owó ńlá pẹ̀lú irinṣẹ́ àti àwọn ọ̀mọ̀wé gidi dásílẹ̀ lẹ́ẹ̀kan náà wá mú, òun làkọ́kọ́ irú ẹ̀ lọ́dọ̀ wa. Nígbà tí àwọn tí wọ́n ń ṣe ẹgbẹ́ òṣèlú NPN, National Party of Nigeria, ní Nàìjíríà nígbà náà ń wá ìwé ìròyìn tí yóò jẹ́ tiwọn ní 1979 nígbà tí ìbò ń bọ̀, nítorí wọ́n gbàgbọ́ pé Daily Times kò ní lè ṣe iṣẹ́ náà tó nígbà tó jẹ́ ìwé ìròyìn ìjọba àpapọ̀ ni, àti pé kò ní lè tako Tribune tó jẹ́ ìwé Awólọ́wọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n mọ̀wé pàápàá àwọn ọmọ Yorùbá máa ń kà. Pé kó má jẹ́ tí ẹgbẹ́ wọn bá wọlé lóòótọ́, àwọn ìwé ìròyìn tó fẹ́ ti Awólọ́wọ̀ tí wọ́n pọ̀ káàkiri ni yóò fa ìjọba náà ṣubú. Wọ́n bẹ̀rẹ̀ sí yẹ ọ̀rọ̀ náà wò láàrin ara wọn, wọ́n ń fẹ́ ìwé ìròyìn tiwọn. Àmọ́ àwọn èèyàn náà kàn ń sọ bẹ́ẹ̀ ni, wọ́n ń fọ̀rọ̀ náà yiri ẹnu wò lásán. Kò sẹ́nìkan tó lówó láti dá ìwé ìròyìn sílẹ̀. Bẹ́ẹ̀ ni wàhálà yóò wà nínú kí wọ́n máa dá owó jọ láàrin ara wọn. Nígbà náà ni Abiola sọ pé kí wọ́n lọ jókòó jẹ, òun yóò ní ìwé ìròyìn tòun. Àmọ́ ìwé ìròyìn náà yóò sì ṣe é lò fún ẹgbẹ́ MPN. Bó tilẹ̀ jẹ́ pé àjọṣe àárín Abiola àti MPN kò ju ọdún 2 lọ lẹ́yìn tí wọ́n dá Concord sílẹ̀, síbẹ̀ ìbẹ̀rẹ̀ ìwé ìròyìn náà nìyẹn. Nítorí kì í ṣe iléeṣẹ́ ìwé ìròyìn kékeré ni Abiola fẹ́ dá sílẹ̀, Abiola bẹ̀rẹ̀ sí wá àwọn èèyàn gidi tó mọ̀ nípa iṣẹ́ ìwé ìròyìn dáadáa gan-an. Nígbà náà ni wọ́n júwe ọkùnrin kan fún Henry Odukomaya, olóòtú àgbà níléeṣẹ́ ìwé ìròyìn Daily Times ní tẹ́lẹ̀.
òun lòun àti Abíọ́lá sì jọ lọ sí London láti ra irinṣẹ́ tí Daily Times tàbí iléeṣẹ́ bébà kan ní Nàìjíríà tàbí West Africa kò ní. Òun náà ló sì kó àwọn èèyàn jọ. Àwọn tí Odùkọ̀máyà kó jọ nígbà náà, àwọn tí wọ́n ti Daily Times wá ni. Abíọ́lá ò mọ Doyin rí, Odùkọ̀máyà ló mọ Doyin. Àmọ́ lásìkò tí wọ́n fẹ́ dá Concord sílẹ̀, ìwé ìròyìn kan ní London fi obìnrin ṣe olóòtú wọn. Abíọ́lá ní òun fẹ́ bẹ́ẹ̀ pé kí àwọn fi obìnrin ṣe olóòtú kó sì jẹ́ àkọ́kọ́ irú ẹ̀ ní gbogbo Nàìjíríà. Abíọ́lá béèrè pé ṣé irú obìnrin bẹ́ẹ̀ wà ní Nàìjíríà ṣá? Ní Odùkọ̀máyà bá ní òun láwọn méjì kan, Lára àti Doyin. Ó ní Doyin ló dáa jù nítorí ó ṣẹ̀ṣẹ̀ dé láti ìlú òyìnbó pẹ̀lú oyè ọ̀mọ̀wé àgbà PhD ni. Abíọ́lá ní ìyẹn ti kàwé jù, ṣé kìí ṣe pé ó máa gbéraga báyìí tí ẹnìkan ò ní jọ ọ́ lójú tí apá ò sì ní ká. Odùkọ̀máyà ní òun yóò bá Doyin sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni wọ́n pe Doyin sí iléeṣẹ́ ITT tí wọ́n sì ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún un. Ó sì gbà láti fi Daily Times sílẹ̀ nítorí ó sọ fún wọn pé òun yóò lè rí ààyè ṣe àwọn ohun tó wà lọ́kàn òun láti ṣe. Kí ló wà lọ́kàn Doyin? Oníròyìn ńlá kan tí kò fẹ́ ìdíwọ́ tàbí àyọjú náà ni. Ohun tó bá wà lọ́kàn ẹ̀ ló máa ń fẹ́ ṣe. Kì í fẹ́ kí ẹnikẹ́ni dí òun lọ́wọ́, bó sì tilẹ̀ jẹ́ pé ọdún díẹ̀ ló kù kó pé ọmọ 40 ọdún nígbà náà. Kò sọ́kọ, kò sì sí ọ̀rẹ́kùnrin. Kí ló dé? Ọkùnrin wo ni yóò fẹ́ obìnrin tó ti kàwé gba PhD nígbà náà? Láti ibo síbo? Olóògùn ló lè ṣọkọ àbíkú ni. Irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ jẹ́ ọ̀mọ̀wé bíi tiẹ̀, kó ti di pòfẹ́sọ̀ tàbí kó jẹ́ ọlọ́rọ̀ kan tí yóò ti ní ìrírí ayé púpọ̀ débi pé yóò lè fún obìnrin náà lómìnira láti ṣe ohun tó bá fẹ́. Bẹ́ẹ̀ kò sí ohun méjì tí Doyin ń fẹ́ nígbà náà ju òmìnira lọ. Òmìnira láti ṣe ohun tó bá fẹ́, láti rin ìrìn tó bá fẹ́ rìn, níbi tí ìmọ̀ àti òye ńlá tó wà lára òun náà yóò ti lè jáde. Ohun tó jẹ́ kó fẹ́ kúrò ní Daily Times nígbà náà nìyẹn. Ìyẹn ló sì ṣe gbà láti di olóòtú àkọ́kọ́ fún Concord. Àti pé lẹ́yìn Odùkọ̀máyà, ẹnì kejì tí Abíọ́lá gbà sí iléeṣẹ́ Concord yìí ni Doyin. Èyí ni pé wọ́n jọ bẹ̀rẹ̀ ìwé ìròyìn náà láti ilẹ̀ ni. Odùkọ̀máyà kò déédéé mú Doyin wá o. Bí obìnrin náà ti ṣe jẹ́ nídìí iṣẹ́ ìròyìn ni o. Ọmọbìnrin 3 ni bàbá wọn bí. Òṣìṣẹ́ ìjọba sì ni bàbá náà ṣe. Èkó ni wọ́n ń gbé ní Military Avenue. Níbẹ̀ náà ni Doyin sì ti bẹ̀rẹ̀ ìwé rẹ̀ ní CMS Girls School. Ṣùgbọ́n ní 1950, nígbà tí Doyin wà lọ́mọ ọdún 8, torí ọjọ́ 1 oṣù kejì ọdún 1942 ni wọ́n bí. Wọ́n kó iléèwé CMS Girls School yìí kúrò l'Ékòó, ó di Ìbàdàn. Doyin Sọ́lá náà sì tẹ̀lé wọn. Níbàdàn, wọ́n da iléèwé náà pọ̀ mọ́ Kúdẹ̀tì Girls School. Wọ́n sì yí orúkọ àwọn méjèèjì padà sí St. Anne's School. Bí Doyin ti ṣe di èrò Ìbàdàn rèé tó sì ka gbogbo ìwé ẹ̀ jáde. Lẹ́yìn ìwé gíga ẹ̀, Yunifásítì Ìbàdàn ló ti tún kàwé tó sì gboyè àkọ́kọ́. Èdè òyìnbó àti iṣẹ́ eré ìtàgé ló kọ́ níbẹ̀, English and Drama. Ohun tó jẹ́ kí wọ́n sáré gbà á bó ti jáde ní 1969 síléeṣẹ́ ìwé ìròyìn Sketch nìyẹn. Ló bá ń bá wọn kọ àpilẹ̀kọ kan tóun fúnra ẹ̀ pè ní Tìró. Àmọ́ kò dúró pẹ́ torí ní 1970 níbi ọdún kan tó dé Sketch ló gba ìlú òyìnbó lọ l'Amẹ́ríkà. Ló bá lọ sí University of Wisconsin níbi tó ti gba oyè ìmọ̀ ìpele kejì, ìyẹn masters. Nígbàrà tó sì dé ní 1972, iléeṣẹ́ Daily Times ló wọ̀. Ọ̀kan nínú àwọn onígègé àrà ibẹ̀ ló jẹ́. Ọ̀rọ̀ olóòtú tó bá sì kọ gbáǹkọ́gbì ni lára àwọn tí wọ́n sì gbé iléeṣẹ́ Daily Times lónìí. Níbẹ̀ náà ló wà tó tọrọ àyè tó lọ kàwé gboyè ìwé 3, ìyẹn PhD ní Yunifásítì New York. Nígbà tí yóò sì fi dé ní 1979, ó ti di àràbà ńlá. Daily Times náà ló sì padà sí, kò sì pẹ́ tó dé tí Odùkọ̀máyà fi pè é sí iṣẹ́ Concord yìí o. Abíọ́lá ní kí Odùkọ̀máyà jẹ́ kí àwọn lọ sí London kí àwọn àti àwọn òyìnbó jọ wá irinṣẹ́ tuntun tó dáa jùlọ tó sì jẹ́ ti ìgbàlódé tí wọ́n fi ń tẹ̀wé ìròyìn. Ó ní eléyìí ni yóò jẹ́ kí ìwé tí àwọn fẹ́ ṣe yìí yàtọ̀ pátápátá. Bákan náà ló sọ pé ilé rẹpẹtẹ kan tí òun kó ẹrù sí tó wà ní ọ̀nà airport ní Máfolúkù kí àwọn fi ṣe olú iléeṣẹ́ Concord yìí. Bẹ́ẹ̀ ni iṣẹ́ sì bẹ̀rẹ̀ ní pẹrẹwu. Ìyẹn ló ṣe jẹ́ nígbà tí wọ́n dá Concord sílẹ̀ yìí,
kò sí iléeṣẹ́ bébà kan ní Nàìjíríà tó ní irú irinṣẹ́ wọn. Ṣùgbọ́n Abíọ́lá ṣe kinní kan, ó gba àwọn èèyàn gidi nídìí iṣẹ́ náà. Henry Odukomaya ló ṣáájú, òun ni managing director. Doyin Abuaba tẹ̀lé, òun ni editor. Délégi tẹ̀lé òun náà, òun ni igbákejì Doyin. Labanji Bọ́lájí náà wà níbẹ̀, bẹ́ẹ̀ ni àwọn rẹ́ẹ̀pù náà lọ. Àmọ́ Doyin lọ̀gá gbogbo àwọn akọ̀ròyìn níbẹ̀ pátápátá. Bẹ́ẹ̀ ni Concord bẹ̀rẹ̀ ní ọjọ́ 1 oṣù kẹta ọdún 1980. Lẹ́yìn tí wọ́n ti fi bí oṣù 6 péré palẹ̀ mọ́, Odukomaya lọ̀gá àgbà. Ṣùgbọ́n ariwo rẹ̀ kò tó ti olóòtú ìwé náà tí gbogbo ayé ń pa kiri, ẹni tí wọ́n ń pè lóbìnrin. Ìyẹn ni pé obìnrin lè ṣe olórí iléeṣẹ́ ìwé ìròyìn. Irú eléyìí ò máa ṣẹlẹ̀ rí o. Ṣùgbọ́n nígbà tí àwọn ọkùnrin tí wọ́n ń wí báyìí bá tọpinpin, tí wọ́n bá gbọ́ ìwé tí obìnrin náà kà, pé nínú àwọn tí wọ́n ní PhD nínú iṣẹ́ ìròyìn nígbà náà kò máa sọ́bìnrin nínú wọn, kálukú yóò jókòó jẹ́, wọ́n ń fẹ́ wo ohun tí Concord yóò ṣe. Ìyanu tó wà níbẹ̀ ni pé bí Concord ti jáde lórúkọ ẹ̀ gbilẹ̀, pàápàá nítorí pé ìwé kan náà tó ń tako àwọn Awólọ́wọ̀ àti ẹgbẹ́ òṣèlú ẹ̀ jùlọ nìyẹn. Àwọn tí wọ́n ń kọ̀wé sínú Concord lè débi pé kò sí èébú tí wọ́n lè bú Awólọ́wọ̀ tó, tàbí bí àwọn kan ti kórìíra ẹ̀ tó, wọn yóò padà rà á náà ni. Pàápàá nígbà tó jẹ́ pé ọ̀pọ̀ àwọn tí wọ́n ń kọ̀wé dáadáa fún Daily Times tí gbogbo ayé ń kà níbẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n ti wá sí Concord. Àmọ́ ní gbogbo ìgbà yìí kò tíì sí àjọṣe kankan láàrin Doyin àti MKO Abíọ́lá. Ó lè dàgbà kó má ṣe é lójú fìrí, àti pé ó ṣe mí rí ní jẹ́ kí àgbébọ̀ adìyẹ sá wọlé fẹ́yẹ àṣá, nítorí ìrírí nìpìlẹ̀ ọgbọ́n gidi. Nígbà tí ẹnìkan kò ì tí mọ̀ pé kinní kan wà láàrin Doyin àti Abíọ́lá rárá, ìyáálé Abíọ́lá Simbiat ló kọ́kọ́ mọ̀ o. Bó sì ṣe mọ̀ kò lè yé ẹnikẹ́ni. Bóyá ara sì fún ni, ọ̀rọ̀ náà kò yé èèyàn. Ṣùgbọ́n nígbà tó mọ̀, ọ̀rọ̀ náà kò dúró síbi tó dáa lára ẹ̀ rárá, bó tiẹ̀ jẹ́ pé Abíọ́lá ti ní àwọn obìnrin míì kí ọ̀rọ̀ tó kan orí Doyin. Ohun tóbìnrin náà ṣe ni pé ó kàn déédéé dìde wùyà níjọ́ kan ni, ló bá ní òun náà gbọ́dọ̀ ní ọ́fíìsì ní Concord. Nígbà tó sì ṣe pé wọn kò fi ọ́fíìsì ẹ̀ síbẹ̀ tẹ́lẹ̀, dandan ni kí wọ́n wá ọ́fíìsì fún un. Ó ti rí i pé kò sí Abíọ́lá nílé, bó sì ti débẹ̀ ló ní kí wọ́n wá ọ́fíìsì fóun kíá. Ó sì pe ara rẹ̀ ní project director. Wọn kò sì bí ẹnìkan dáadáa kó nílé bí òpọmọ rí. Bẹ́ẹ̀ ni ọ́fíìsì pa Doyin àti Simbiat pọ̀. Ṣùgbọ́n Odukomaya tó mú Doyin wá ló ń forí kó wàhálà náà o, nítorí Doyin yẹra gidigidi fún Simbi ni. Òun ò kúkú sí nídìí owó, bẹ́ẹ̀ ni kì í ṣe ọ̀gá àgbà. Odukomaya ni managing director. Òun àti Simbi lọ́rọ̀ owó sì máa ń papọ̀ láàrin ara wọn. Lọ́jọ́ kan ni Simbi kó àwọn tọ́ọ̀gì wá bá Odukomaya, wọ́n sì lù ú ní àlùbami nínú ọ́fíìsì ẹ̀ níbẹ̀. Ohun tó sì gbé ọkùnrin tó bá wọn dá Concord sílẹ̀ náà kúrò nílé iṣẹ́ ọ̀hún nìyẹn. Odukomaya ló fẹnu ara ẹ̀ sọ bẹ́ẹ̀ o. Lóòótọ́ owó ni wọ́n sọ pé ó dájà sílẹ̀, pé àlàájà fẹ́ gbowó kan, Odukomaya kò jẹ́ ni. Àmọ́ nísàlẹ̀ ẹ̀ lọ́hùn-ún ọ̀rọ̀ Doyin ni o. Doyin ti ń bá Abíọ́lá jáde, wọ́n sì ti pinnu láti fẹ́ ara wọn. Gbogbo èyí ló di ìbínú fún Simbiat, ó sì bínú gidigidi nígbà tí ọ̀rọ̀ ìyàwó náà padà bọ́ sí i. Àmọ́ Abíọ́lá kò fi ọjọ́ kan báyìí torí ọ̀rọ̀ náà bá ìyáálé ẹ̀ jà o. Ẹ̀bẹ̀ náà ló ń bẹ̀ ẹ́, tó sì ń ṣe gbogbo ohun tó bá fẹ́ fún un títí tí ọ̀rọ̀ náà fi rọlẹ̀ pátá. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn kò mọ̀ pé nítorí Concord kí iléeṣẹ́ náà má kú kó sì di nǹkan ńlá kárí ayé ni Abíọ́lá ṣe fẹ́ Doyin. Ìfẹ́ tí Doyin pàápàá sì ní iṣẹ́ tó ń ṣe yìí yàtọ̀ sí ìfẹ́ tí Abíọ́lá ló jẹ́ kóun náà gbà láti fẹ́ ẹni tó ti níyàwó 3 nílé tẹ́lẹ̀, tí òun tó jẹ́ òyìnbó lòun fẹ́ ní New York, tí òun ti kàwé, nítorí pé òun lòun kò gbé ìlú òyìnbó ní ọ̀rọ̀ kan náà kò ṣe bọ́ sí sì ṣe wá fẹ́. Àmọ́ ìfẹ́ tí Doyin ní sí iṣẹ́ ìròyìn kò lè jẹ́ kó kọ̀ sí Abíọ́lá lẹ́nu. Bẹ́ẹ̀ ni ìfẹ́ tí Abíọ́lá ní sí okòwò ẹ̀ kò lè jẹ́ kó gbà pé kóun náà má fẹ́ Doyin. Bẹ́ẹ̀ ni túùgẹ́ fọ́ pẹ̀kí kó pẹ̀kí, rẹ́gí ṣe rẹ́gí. Ṣùgbọ́n tí a bá ti yọwọ́ àpọ̀jù òjò tó bá àkùrọ̀ jẹ́, tó jẹ́ kí iṣu jọba lébè, tí a bá yọwọ́ òṣèlú tí Abíọ́lá ṣe, tí kò bá sí wàhálà tí àwọn Ibrahim Babangida àti Sani Abacha kò sí, gbogbo ohun tí àwọn méjèèjì fẹ́ ló ṣiṣẹ́. Concord di ńlá, Doyin sì lómìnira. Ohun gbogbo dáa pátá fún Concord nígbà tí Abíọ́lá kúrò nínú ẹgbẹ́ MPN ní 1982.
nítorí táwọn aṣáájú ẹgbẹ́ náà láti ilẹ̀ haúsá dà á tí Concord sì wá wà lómìnira. Ó di ìgbà kan tí kò sí ìwé ìròyìn tó ń tà tó mọ́ tàbí tí wọ́n ń tẹ púpọ̀ jù lọ. Nígbà tí ó sì di ọdún 1986 wọ́n fi Doyin ṣe ọ̀gá àgbà pátá fún iléeṣẹ́ náà. Ipò tí kò sí obìnrin kan tó dé irú ẹ̀ nídìí iṣẹ́ ìròyìn ní Nàìjíríà rí nígbà náà. Ó ń lóbìnrin àkọ́kọ́. Ṣé agbára ni kò wá sí ni àbí ìmọ̀? Doyin gbé ìwé ìròyìn náà débi tí kò sí ẹni tó ronú ẹ̀ rárá. Bí ẹ bá sì ti ń sọ̀rọ̀ ìwé ìròyìn, nọ́mbà 1 ni wọ́n ń to Concord sí ní Nàìjíríà nígbà náà. Bí kò sì sí ohun tó ṣẹlẹ̀ ni kò sí bí iléeṣẹ́ náà yóò ṣe yàtọ̀ sí àwọn iléeṣẹ́ ìwé ìròyìn ìlú òyìnbó nítorí gbogbo ètò tí Abíọ́lá ti ṣe sílẹ̀ nìyẹn. Nígbà tí èèyàn bá ń gbọ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ti ń dárò ikú Doyinsọ́lá Abíọ́lá, onítọ̀hún yóò fẹ́ máa wádìí àwọn nǹkan kan. Tinubu sọ pé nínú àwọn jagunjagun democracy ní Doyin Abíọ́lá ṣe. Ìdí ni pé lóòótọ́ ni ariwo Kúdí Abíọ́lá bí ìyàwó Abíọ́lá tó ń ja ìjà yìí jáde síta gan-an. Àmọ́ nínú àwọn tí wọ́n ń ba ti Abacha jẹ́ lójú gbogbo ayé, àwọn tí wọ́n ń sọ àgbáyé di ọ̀tá Sani Abacha, àwọn tí wọ́n sì ń tú àṣírí ohun gbogbo tó bá ṣe fáyé, Doyin Abíọ́lá ló wà nídìí ẹ̀. Yàtọ̀ sí ti ìwé ìròyìn wọn tó ń jáde, òun gan ni a fi èèyàn mímọ̀ sọ̀rọ̀ nítorí pé ipò tó wà fún ní àǹfààní àti agbára láti mú àwọn alágbára ayé gbogbo. Àwọn náà ló sì ń lò láti gbé ọ̀rọ̀ ọkọ ẹ̀ déwájú gbogbo ayé. Ohun tó jẹ́ kí àwọn Abacha ti Concord pa gan nìyẹn tí wọ́n sì ń wá òun náà kiri. Àmọ́ bí wọ́n ti ṣe tí wọ́n ti iléeṣẹ́ náà pa, Doyin kò fi àwọn òṣìṣẹ́ ẹ̀ gbogbo sílẹ̀. Ó ń wá ọ̀nà láti tọ́jú wọn, ó sì ń fi wọ́n lọ́kàn balẹ̀ pé nǹkan yóò padà dáa. Ọdún kan ààbọ̀ ni wọ́n fi ti Concord tí wọn kò jẹ́ kí eéṣin tó kéré jùlọ dé inú ọgbà iléeṣẹ́ náà tí gbogbo irinṣẹ́ sì bàjẹ́ síbẹ̀. Àmọ́ nígbà tí wọ́n tún ṣí sílẹ̀, ipò tó wà náà ló tún padà sí. Kò tí ì sí ẹnìkan tó ṣáájú ọmọbìnrin yìí nínú àwọn obìnrin tó fi gbogbo ayé ẹ̀ sílẹ̀ bẹ́ẹ̀ fún iṣẹ́ ìròyìn àti òótọ́ wíwá kiri. Ó fẹ́rẹ̀ má ní ohun méjì láyé ẹ̀ ju iṣẹ́ náà lọ. Bí kò bá wa jẹ́ bẹ́ẹ̀, yàtọ̀ sí pé ó fẹ́ Abíọ́lá níbi ọmọ 40 ọdún, ọmọbìnrin kan náà ló bí tó sì pàdé ẹ̀ mọ́ tó wá dojúkọ iṣẹ́ náà bíi pé ohun tó wá fi gbogbo ayé ẹ̀ ṣe nìyẹn. Ohun tí gbogbo àgbáyé sì ṣe ń fi oyè oríṣiríṣi dá a lọ́lá nìyẹn. Tóun náà ò sì lè ka iye oyè tó gbà tán nídìí iṣẹ́ ìròyìn àti iṣẹ́ àgbáyé tó ṣe. Ohun tí gbogbo ayé sì ṣe ń dárò ikú ẹ̀ náà rèé, bíi pé obìnrin kan kò kú rí ni. Ṣùgbọ́n kì í ṣe pé obìnrin kò kú rí nítorí ipò tó dìmú láwùjọ ni. Pẹ̀lú gbogbo bó ti ń ṣe ìní, ẹnìkan tí kò fẹ́ ariwo ni o. Àfìgbà tí ikú pariwo ẹ̀ síta yìí nìkan ni. Ohun tí kálukú bá mọ̀ ọ́n ṣe náà ni kó máa ṣe. Nítorí ohun tí kálukú bá ṣe náà ni a ó ròyìn ẹ̀ láwùjọ bó bá yá àti nígbà tí tọ̀hún bá lọ tán. Hamidat Doyinsọ́lá Abíọ́lá, ọ̀run rẹ̀ o. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ ọkú Doyinsọ́lá Abíọ́lá yìí wò fún bùdó àgbáyé fún àṣà àtiṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. Ẹ kú ara fẹ́ra kù.